ìwòye ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wa níbi gbogbo ṣàlàáfíà ni mo bá yín lórí ètò tòní ìṣẹ̀lẹ̀ nínú ayé. Mo ṣe bá lọ́wọ́ aṣẹ̀dá ọba tó dá wa tó ń jẹ́ kí ètò yìí kó ṣeé ṣe. Mo sì ṣe bá lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń wo ètò yìí nílé lóko. Èmi ọmọ yín Olúwafúnmilọ́lá Èjìrẹ́ ará Ìṣokùn ẹ̀dùn orí igi ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà san ọdún nígbà aṣọ ọmọ ọ̀gàn bá ègún ó ṣẹ̀nù gangan mọ̀. Wọ́n tún ti dé lórí ètò lẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí a ṣe máa ń fún yín lọ́tún tí àwọn kan sì ń ṣe kíni tó ń sọ fún àwọn kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ètò lónìí. Lórí ètò lónìí ohun tí a máa gbé ẹ̀rọ tí ẹ̀yin ará ilé tí ẹ sì máa bá wa dá sí òun náà ni wípé ìkẹ́ òbí. Kí là ń pè ní ìkẹ́ òbí? Ìkẹ́ òbí túmọ̀ sí bí a ṣe ń ṣe ìtọ́jú òbí wa. Yálà ẹni tó gbà wá tán tàbí ẹnikẹ́ni tó dúró gẹ́gẹ́ bí òbí fún wa bí a ṣe ń ṣe ìtọ́jú wọn sí òun náà ni à ń pè ní ìkẹ́ òbí. Bọ̀dá mi, sìstá mi tẹ̀ ń wò mí nílé, ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀ ń ṣe ìkẹ́ òbí yín? Ìgbà wo lẹ tí ẹ ti lọ sílé gbẹ̀yìn ṣe ń fowó ránṣẹ́ sí wọn? Ẹ ṣe kí ni ẹ jẹ́ ká máa ṣe ìkẹ́ òbí wọn. Ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí lórí ètò náà lónìí kí a jọ yànnàná ká jomi toro ọ̀rọ̀ náà ni wípé nínú ọmọ ọkùnrin tàbí ọmọ obìnrin tálẹ̀ yín rò wípé ó ń ṣe ìkẹ́ òbí jùlọ nínú àwọn méjèèjì, nítorí pé àwọn kan ní ọmọ obìnrin ni mo fẹ́ o, ọmọ ọkùnrin ni mo fẹ́ o, ní wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ bí tá sì mọ̀ wípé kò sí èyí tí ò kì í ṣe ọmọ nínú àwọn méjèèjì. Ẹ̀yin ìyá tẹ̀ ń wo ètò yìí náà nínú àwọn ọmọ yín tálẹ̀ yín rò ipò ń ṣe ìkẹyìn jù. Ohun tí a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí lórí ètò lónìí nìyí. Lórí ètò lónìí ẹ máa fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wa lórí ètò tí a sì máa kà sí àwọn olólùfẹ́ wa létí tí wọ́n gbọ́ wa, àwọn tó ń gbọ́ wa níbi gbogbo tí wọ́n máa kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta nínú ẹ̀. Nọ́mbà tí ẹ máa fi ìdáhùn yín ránṣẹ́ sí wa lórí ètò náà ò kúkú yí padà 081 45 41 46 93 lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93. Bí àwọn ìdáhùn yìí ṣe ń wọlé lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ lókè lọ́hùn ẹ̀já débẹ̀. Jápa tó bá mú ẹ kọ̀rọ̀ ìbẹ́ ń wá mi wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ tán wá bá mi tán bá bá mi sọ̀rọ̀ àwa fierce àwa fierce àwa fierce àwa fierce ìjìnà àwa fierce gan-an tó bá ń wá mi àwa fierce gan-an tó bá ń wá mi. Padà sórí ètò yín ètò wa ìṣẹ̀lẹ̀ nínú ayé. Ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò lónìí ohun tí à ń gbéyẹ̀wò náà ni ìkẹ́ òbí tó túmọ̀ sí bí a ṣe ń ṣe ìkẹ́ òbí wa àti àwọn tó ṣe kíni tó jẹ́ alágbàtọ́ wa tàbí ẹnikẹ́ni tó dúró gẹ́gẹ́ bí òbí fún wa bí a ṣe ń ṣe ìtọ́jú wọn sí òun náà ni ìkẹ́ òbí. Ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí kájọjọ yànnàná lórí ètò náà lónìí òun ni wípé nínú ọmọ ọkùnrin tàbí ọmọ obìnrin tálẹ̀ yín rò wípé ó ń ṣe ìkẹ́ òbí jù nínú àwọn méjèèjì. Ohun tí à ń bá lọ lórí ètò lónìí nìyí. Nọ́mbà tí ẹ máa fi ìdáhùn yín ránṣẹ́ sí wa ó yí padà 081 45 41 46 93 lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93. A ti gba àwọn ìdáhùn kọ̀ọ̀kan wọlé láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa tí a ó máa kà sí yín létí lórí ètò lónìí tí mo máa kọ́ ẹ̀kọ́ kan méjì nínú ẹ̀. Ìdáhùn àkọ́kọ́ wá láti ọ̀dọ̀ Omidan Bọ́sẹ̀dé láti ìlú Ìbàdàn. Àwọn náà sọ wípé olóòtú ó rọrùn fún ọmọ ọkùnrin láti ṣe ìtọ́jú òbí rẹ̀ ṣùgbọ́n kò rọrùn fún ọmọ obìnrin nítorí pé ó ní láti gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ kó tó di pé ó lè fi owó ránṣẹ́ sí òbí rẹ̀. Ẹ ṣé ìyá Omidan Abọ́sẹ̀dé. Àwọn náà ní ó rọrùn fún ọkùnrin láti ṣe ìkẹ́ òbí rẹ̀ torí pé àwọn lè fowó ránṣẹ́ tó bá ṣe wù wọ́n ṣùgbọ́n ọmọ obìnrin ó ní láti tọrọ ààyè àbí ọkọ mi ẹ jọ̀ọ́ o ẹ bá wa ṣe lọ́sẹ̀ yìí àbí kí ó lè máa ṣe kí ó lè máa gba ọjọ́ mélòó mẹ́ta kó tó di pé wọ́n fi owó ránṣẹ́ sí òbí wọn. Ẹ ṣé àrí
tí ẹ fi ránṣẹ́ sí wa. Ìdáhùn tí a tún rí gbà láti ọ̀dọ̀ Mr. Wálé Agbájé láti ìlú Àkókó. Àwọn náà ní olóòtú ká fi owó ránṣẹ́ sí òbí nìkan kọ́ ni ìtọ́jú òbí. A ní láti máa ṣe ìbẹ̀wò. Olóòtú, obìnrin ló máa ń ṣe nǹkan wọ̀nyí tí ó máa ń lọ bẹ̀ òbí wò. Àwọn ọkùnrin wọn kì í máa rí ààyè rárá. Ẹ ṣé Mr. Wálé, àwọn sọ wípé kì í ṣe pé ká fowó ránṣẹ́ kọ́ ni ìtọ́jú òbí, bí kò ṣe kí ni ká máa bẹ̀ òbí wa wò lóòrèkóòrè. Ẹ ṣé Mr. Wálé, a rí ìdáhùn tí ẹ fi ránṣẹ́ sí wa. Ìdáhùn mìíràn náà la tún rí gbà láti ọ̀dọ̀ màmá wa Ọmọ́tọ́ṣọ́ láti ìlú Adó Èkìtì. Àwọn náà ní olóòtú ẹ ṣé fún ètò yìí gidigidi tí a máa ń gbọ́ tí a sì ń kọ́ ẹ̀kọ́ méjì mẹ́ta nínú ẹ̀. Ní tèmi o, gbogbo àwọn ọmọ tí mo bí ni wọ́n ṣe ìkẹ́ fún mi, ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń fẹ́ lọ sí ọ̀dọ̀ ọmọ mi obìnrin nítorí pé a máa ń rí ààyè sọ̀rọ̀ ju ọmọ mi ọkùnrin lọ torí òun kò kí ń rí ààyè gẹ́gẹ́ torí iṣẹ́ tí ó yàn láàyè. Ẹ ṣé màmá wa Ọmọ́tọ́ṣọ́, àwọn sọ pé nínú àwọn ọmọ o kò sí èyí tí ò kí ń ṣe ìkẹ́ ìtọ́jú wọn, ṣùgbọ́n àwọn máa ń lọ sọ́dọ̀ tóbìnrin nítorí pé obìnrin ó ráyè yín náà mọ̀, ṣùgbọ́n ọkùnrin ibi iṣẹ́ torí bẹ́ẹ̀ àwọn ò kí máa ṣe kí ni wọn ò kí ń ráyè lọ sí ọ̀dọ̀ ọkùnrin. Ẹ ṣé màmá wa Ọmọ́tọ́ṣọ́. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀nà fún ò jẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, mo lérò pé ti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta, ṣùgbọ́n lórí ètò lónìí ìdáhùn tí a máa fi ká ẹsẹ̀ ètò nílẹ̀ òun náà la rí gbà láti ọ̀dọ̀ bàbá wa Adékànjí láti ìlú Ìlọrin. Àwọn náà ní olóòtú kò sí ọmọ tí ò lè ṣe ìtọ́jú òbí rẹ̀, ṣùgbọ́n nígbà mìíràn àwọn òbí náà máa ń sọra wọn di ọ̀tá ìyàwó wọn tí ó fi jẹ́ pé tí ò bá ti sí ìrẹ́pọ̀ láàrin ìyàwó àwọn ọmọ wọn, wọ́n máa ń sọ wípé àwọn fẹ́ láti máa lọ sí ọ̀dọ̀ tóbìnrin ju ọkùnrin lọ. Bákan náà, ìyàwó wọn kì í fẹ́ máa rí ìyá ọkọ sójú tó fi wá di pé tí ò bá ti sí ìrẹ́pọ̀ yìí, wọn kì í ní àǹfààní láti ṣe kíni láti máa lọ sí ilé ọmọ wọn ọkùnrin. Ẹ ṣé bàbá wa, àwọn náà sọ bẹ́ẹ̀, wọ́n ní pé àwọn obìnrin míì wọn fẹ́ máa rí ìyá ọkọ wọn sójú tó fi wá jẹ́ pé àwọn ìyàwó ń gbà míì wọ́n á sọ pé àwọn ò lè lọ sọ́dọ̀ ọmọ wọn ọkùnrin o, wọn ò lè ṣe kíni torí kíni kò sí ìrẹ́pọ̀ láàrin ìyàwó àwọn ọmọ wọn. Àwọn òbí náà wọ́n ti sọra wọn di ọ̀tá tó ṣe kíni wọn ò kì í fẹ́ máa lọ. A rí ìdáhùn ní ẹ ṣé. Ẹ̀yin ará ilé, mo lérò yìí pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ètò lónìí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ìkẹ́ òbí wa, yálà ẹni tó gbà wá tọ́, tó dúró tì wá láti gba ewé, tó ṣe kíni tó ń ṣegi lẹ́yìn ọgbà wa, ṣe kíni bí a ṣe lè ṣe ìtọ́jú wọn sí. Ẹ̀yin tẹ́ ń wò mí nílé, yálà ọkùnrin yálà obìnrin, ẹ jẹ́ ká máa ṣe ìtọ́jú òbí wa nítorí pé òbí wa jẹ́ ọ̀run wa. Àwọn Yorùbá dẹ̀ máa ń sọ pé ẹni tó bá sọ lẹ́nu bí ẹni tó ṣe kíni tó so àpò ìyàkọ́ òun ní irú ẹni bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa bẹ̀ wọ́n wò ní ìgbà kọ̀ọ̀kan ká fowó ránṣẹ́. Àwọn míì àti ẹ̀ fowó ránṣẹ́ sílé gan tó jẹ́ pé ẹni tẹ́ ẹ fi ránṣẹ́ kò ní fi gbogbo ohun tẹ́ ẹ fi ránṣẹ́ kò ní fi jíṣẹ́ fún ìyá yín, ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin ń lọlé ẹ̀ ń bẹ̀ wọ́n wò, ó sì yẹ kẹ́ máa mú wọn lọ sí ilé ìwòsàn fún àbẹ̀wò àgọ́ ara wọn torí pé ara ti ń da ara àgbà. A gbọ́dọ̀ máa ṣe ìkẹ́ òbí wa nítorí pé tí àwa bá tọ́jú òbí wa, àwa náà máa mọ̀ pé àwọn ọmọ tí àwa náà bá bí wọ́n á ṣe ìkẹ́ wa tó bá di ọjọ́ ogbó. Ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa ṣe
ẹ̀yin ìyàwó tó yẹ pé ẹ̀yin náà ẹ̀yà ọkọ yín bí omi ò tó omi ò ṣe kínní tó fi wá ń di pé àwọn ìyá yìí wọ́n á ní lọ́kàn yín pé ẹ fẹ́ kàn jẹun ọmọ wọn ẹ fẹ́ kàn tọ́jú wọn ẹ̀yin náà ẹ rántí rí pé àwọn ọmọ tẹ́ ẹ bí yẹn o wọ́n á lọ lé ọkọ àbí àwọn náà wá ṣe kínní wọ́n á tún láyà lọ́dọ̀ ẹ jẹ́ ṣe kínní ẹ já rántí ọ̀la ká ṣe kínní ká tọ́jú àwọn òbí wa ká ṣe kínní o ká tọ́jú àwọn òbí wa mo lérò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta gẹ́gẹ́ bí a ti ń bá ètò yìí bọ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ̀yin tí ẹ sì máa ń fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wa lẹ́yìn ètò tí ẹ ti fẹ́ ká ṣe kí káwọn kan kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta á nọ́mbà tí ẹ máa fi ránṣẹ́ kò kúkú yí padà ó sì wà síbẹ̀ 08145414693 bákan náà lórí YouTube channel wa Ìbíkúnlé Kenny ní orí Instagram wa Olúwafúnmilọ́lá Ìbíkúnlé níbẹ̀ ni kí ẹ máa ṣe kí ẹ máa fún wa ní àwọn ìdáhùn tí ẹ fẹ́ fi ránṣẹ́ sí a ṣe máa kà fún àwọn olólùfẹ́ wa ní etí ẹ̀yin tí ẹ wá ń wò wá nílé o ẹ ò ní rámáyé èmi náà ò ní rámáyé o ojú tẹ wá fi ń wo ètò yìí kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ kò ní di Olúwafúnmilọ́lá Ìbíkúnlé ló ń kí yín pé ó dọ̀jọ́ mẹ́jọ.